Over 6 decades after political independence, we are still where we are. We have not solved one single problem. One. Even as the one listed in O.A. Lawal that we all read for a while. Go back to that book, it's still in existence, and see if we have solved one problem since 1960. We should be embarrassed. The Nigerian ruling class is more than wearing big agbada, riding air-conditioned cars and building mansions in Asokoro and other places. We should be embarrassed that as a nation, we have not made progress decisively in any sector. And part of the problem is what is happening with us. We're going to be talking about our school children. You have governors with convoys of 20 cars, 30 cars. They're spending money to hire thugs, but they can't even build schools for their children. They can't feed the children once a day. What are we talking about as a people? Let's take ourselves more seriously, take our country more seriously, and do the right thing at the right time to save the future. Thank you very much, Mr. Speaker. Mr. Speaker, the issue of tertiary education or any other education is a moral issue. Mr. Speaker, from Mr. President, his ministers, members of National Assembly, governors and commissioners and whoever are entrusted with the public education. But what do we see in return? They take their children to private universities or to a foreign university. Mr. Speaker, as a child, I'm a beneficiary of public institution. But today, let's x-ray ourselves and tell ourselves the truth. How many of us from Mr. President go and check his children? The ministers he appointed. We here, members of National Assembly, including Mr. Speaker, Senate President, senators, and members of House of Representatives, State Assembly members, the public voted for us to design good policies, to ensure that the public institutions work. What do we do in return? We rejected those public institutions. We don't take our children to those public institutions, and we want to see magic that they should work. Mr. Speaker, the truth of the matter, when we were schooling, I am a child of a poor man. But it was in school I met the children of the ministers, the children of the affluent, and we went to the same class, we sleep in the same hostel. And if there is anything wrong in the system, they directly reported that to their parents. Today, where does the child of the common man have the opportunity to report this thing directly to the system? Because our children are not there. Mr. Speaker, personally, when my child graduated, and I repeat, and I said it in this chamber, she got 269. Now university gave her scholarship, 40%, I should pay 60%. What did I tell my child? She is there. I said, I, Abubakar Chika Bashir, is my witness, will not allow you as a public officer. You go to a private university, when I'm given the responsibility, you go to a private university, when I'm given the responsibility of a public institution. I will never allow that in my history. That is how I grow as a lecturer, as a teacher from school. So unless and until we know morally we are all wrong, no policy will design that the public universities or any public institution will work. This is my take, Mr. Ọ̀rọ̀ kì í síbẹ̀ o. Ọ̀rọ̀ kì í síbẹ̀ o. Ọ̀rọ̀ kì í síbẹ̀ o. Ẹ̀yin ọmọ ìyá mi ẹ má bínú pé mi ò kí yín. Ẹ kú déédéé wòye ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbi tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ bá ti ń lè sìn sí mi. Ẹ dákun torí Ọlọ́run. Ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ tán yẹn, ọmọ Haúsá ló mọ̀ sọ. Ní chamber tó ti sọ̀rọ̀ yẹn, ọmọ Haúsá wà ń bẹ̀, Fúlàní wà ń bẹ̀, Ìgbò wà ń bẹ̀, Yorùbá wà ń bẹ̀. Ẹ wá gbọ́ ohun tí ọmọ Haúsá sọ. Ẹ gbọ́ ohun tí ọmọ Haúsá sọ. Tí mo bá ń sọ fún yín wípé a need láti condemn ìran kan fúnra kan, ẹ máa rò pé èèyàn sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọmọ àlè ni. Kì í ṣe bẹ́ẹ̀. Ìrírí ayé mi ló jẹ́ kí n mọ̀ pé ńgbà míì inú kòkò dúdú ẹ̀kọ́ funfun á jáde ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ ní, because ìkòkò tí wọ́n fi ń gbé omi kaná láti ro ẹ̀kọ dúdú ni. Torí iná ó ti jẹ́ kó dúdú, iná ó ti jó. Ṣùgbọ́n nínú dúdú yẹn, òun náà ní ẹ̀kọ funfun
tẹ́ fẹ́ rò nínú ẹ̀ yóò ti jáde. Ẹ̀rọ àmàlà funfun yóò jáde nínú ẹ̀. Ẹ̀rọ sẹ̀mó funfun yóò jáde nínú ẹ̀ funfun. Kò ní jẹ́ pé dúdú tó wà lára ìkòkò tẹ́ fi ṣe ẹ̀ ní rí lára ẹ̀. Iṣẹ́ Ọlọ́run ni, kì í ṣe iṣẹ́ èèyàn. Àwa ọmọ Yorùbá, ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi, tí ọmọ Haúsá tó bá lè ronú sọ tó sọ yìí, ẹsikísà, ṣé àwọn nǹkan tó fẹ́ àtúnṣe lé lórí yìí, ṣé tí kò bá bàjẹ́ tó bá wà ní títúnṣe títí di àsìkò sáà ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, sáwa kan máa ronú pé a fẹ́ kúrò Nàìjíríà? Ṣé Yorùbá máa ronú pé ó fẹ́ kúrò Nàìjíríà? Ṣé Ìgbò máa ronú pé ó fẹ́ kúrò Nàìjíríà? Ṣùgbọ́n ẹ ti bà gbogbo nǹkan yẹn jẹ́ pátá. Ẹ dákun, ẹ wo gbogbo nǹkan tí ọmọ Haúsá yìí rán wa létí. Tó bá jẹ́ pé Yorùbá lẹ́ni tó sọ, á ní nítorí pé àwa Yorùbá la kàwé jù, torí pé àwa Yorùbá la gbọ́n jù. Tó bá jẹ́ Ìgbò ló sọ, àwọn náà ó pè àwọn làwọn gbọ́n jù torí pé àwọn làwọn ṣe kinní kan. Haúsá Fúlàní lélẹ́yìí o. Ni mo fi sọ wípé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. Orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. Tí ẹnìkan bá dáa ní ìlú, ẹ jẹ́ kó sọ fáráyé pé ó dáa. Téèyàn bá ń ṣe dáadáa tó dẹ̀ rí pé àwọn èèyàn ń gbé lárugẹ, ọ̀rọ̀ owó kọ́ ni mò ń sọ this time around. Ọ̀rọ̀ pé kẹ́ ẹ lọ fún yàn lówó kọ́ ni, kẹ́ ẹ fún yàn lówó, mi ò ní kẹ́ ẹ mọ́ fún yàn tẹ́ bá rí pé yàn ti dára tẹ́ bá fẹ́ ṣe, àwọn èèyàn ń fèmí náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ owó kẹrẹ léyìí tí mo tiẹ̀ kọ́kọ́ sọ yìí ná, téèyàn bá ṣe dáadáa, ẹ jẹ́ ká lù wọ́n lọ́gọ ẹnu. Ta ló bíi 2 months sẹ́yìn báyìí, ta ló lè sọ wípé Sokoti ó wà pírèsì ọmọ Haúsá lórí tó ṣe? Ta ló lè sọ bẹ́ẹ̀? Kò sí. Ṣùgbọ́n does it mean pé tá a bá wá rí Haúsá tàbí Ìgbò tàbí Fúlàní tó ṣe ń tó dáa, does it mean pé a gbọ́dọ̀ sọ? Tá a bá ti lè sọ, tó bá ti jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe tí ò dáa nìkan là ń sọ, a encourage àwọn èèyàn tó ń condemn àìdáa yẹn nìyẹn. That is why tó fi jẹ́ pé irú fídíò tí irú wa yìí ṣe yìí, a ní subscriber tó pọ̀. Mo sì ń bẹ àwọn èèyàn láti bá mi subscribe sórí YouTube mi. Kì í dẹ̀ sówó lè fẹ́ fi ṣe, kí ló ná yín? Bá a ṣe wá ní subscriber tó pọ̀ yẹn, tí ẹ bá ń bá mi pín fáwọn èèyàn, gbogbo tá a fẹ́ káwọn èèyàn orí tàbí tá a fẹ́ káwọn èèyàn gbọ́ tàbí tá a fẹ́ káwọn èèyàn mọ̀, wọn ó gbọ́, wọn ó rí, wọn ó mọ̀. Orí mo ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá mi share iṣẹ́ yìí. Ẹ ní ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ yẹn, ẹ ní fi gbé ọmọ yín sí. Ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ yẹn, àgbàná, bí wọ́n bá rán àgbàná sí yín kò ní dọ́dọ̀ yín. Lọ́wọ́ tẹ́ fi ń ṣe dáadáa, tẹ́ fi ń bá mi share kìíní yẹn. Sharing of my program, nǹkan tó rọ̀ mọ́ pọ̀. Àwọn mi ò sọ pé mi ni mo gbọ́n tán, ṣùgbọ́n little intelligent tẹ́ ẹ believe pé mi náà ní, tàbí tẹ́ ẹ believe pé ok nǹkan tó wà lẹ́mìí mi náà ló sọ yẹn, ìyẹn jẹ́ ká tó jẹ́ kẹ́lòmíì náà ò gbọ́. Ìyẹn ilé. Ẹlẹ́kejì, yóò mọ fíìmù náà ní strength, nítorí pé àwọn YouTube náà máa ní nǹkan kéékèèké tí wọ́n máa fún mi lórí béèyàn bá ṣe wò sí, béèyàn bá ṣe pọ̀ lórí ẹ̀ sí. So automatically ẹ ti ń support Sokoti, ẹ tó ti ń support idea ká spread gbogbo nǹkan tó bá dáa, ká dẹ̀ spread gbogbo nǹkan tí ò dáa, ká spread gbogbo ẹni tó bá ṣe dáadáa, ká spread gbogbo ẹni tí ò bá ṣe dáadáa. Ìyẹn lè fi rí pé irú mi ń lè jáde nísìn láti sọ fún olóṣèlú pé ẹ ṣe dáadáa fún wa, torí mo participate nínú bí wọ́n ṣe dépò. Àwọn èèyàn tá a bá dẹ̀ péré ajá, Yorùbá sọ pé wọ́n ó pérí ìkòkò tí wọ́n fi ṣe é, wọ́n pérí ìkòkò tí wọ́n fi ṣe é.
ẹ má jẹ́ kí adìẹ ni yẹ̀yẹ́ gbogbo àwa tá a fi lọ fídọ̀ tẹ̀lẹ́yìn olóṣèlú ẹ má yẹ ká dẹni yẹ̀yẹ́ ọwọ́n tí mò ń sọ ẹlòmíì ò ní lè sọ ìtìjú ò ní jẹ́ ó lè sọ but kò sí nǹkan tí ń jẹ́ ìtìjú ńbẹ̀ nítorí wípé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ against náà kì í ṣe pé ẹ lè sọ fún apàtó pé tó bá jẹ́ kí ló ń porúkọ ẹ̀ tó bá jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà up front tó bá jẹ́ pé ọ̀kan náà àwọn méjì yòókù bóyá Àtìkù tàbí Òbí tó bá jẹ́ ọ̀kan nù wọn ìjọba ìbọ́sí lọ́wọ́ tẹ́ ẹ bá ní tẹ́ ẹ lè fi convince wá ṣe pé dáadáa yẹn ó ti jù báyìí lọ tàbí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fi lè convince wá wípé àwọn méjèèjì yẹn àwọn ò ṣàìdáárí bọ́ ẹ lè ní gbogbo ẹ̀dá tẹ́nìkọ̀ọ̀kan wọn náà ti ṣe rí làwọn ayé ti tú àṣírí lórí íńtánẹ́ẹ̀tì náà ní tẹ́yìn náà dé ẹ̀ ń rí ẹ̀yin ọmọ ìyá mi ẹni tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká sọ pé ó ṣe dáadáa ẹni tí ò bá ṣe dáadáa ẹ jẹ́ ká sọ pé kò ṣe dáadáa ọmọ Haúsá ilé yìí ṣe dáadáa sá mà ẹ̀wọ̀n tó sọ ó láyàláyà àti àwọn ọ̀gá rẹ̀ ní house yẹn àti president gbogbo wọn ló dárúkọ ṣe pé àyà ní tó oògùn lọ́tọ̀ nìyẹn kò bẹ̀rù pé wọ́n mọ̀ ní fún òun pa níbi tó ń wà ó jẹ́ kí ìfẹ́ ti ọmọ orílẹ̀-èdè yìí kó jọba ní ẹ̀mí òun ju anything tó ń bá jẹ́ ń bẹ̀yẹn lọ. Woman kan tó náà sọ̀rọ̀ ní House of Assembly wọn jọ kan bóyá Sudan tàbí bíi country kan mo fi hàn yín náà nínú fídíò mi téèyàn bá ṣe dáadáa ẹsísà ẹ jẹ́ ká polongo pó ṣe dáadáa náà kí ló burú nínú ká fún àwọn ká jẹ́ káwọn èèyàn ó mọ nǹkan tí ẹni yìí sọ mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á ti rí ṣùgbọ́n mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ èèyàn á tara mi náà rí torí àwọn èèyàn kan wà náà bí wọn ò tiẹ̀ pọ̀ tán fẹ́ lísìn sí nǹkan tán fẹ́ gbọ́ lẹ́nu Sòkòtì èmi náà dẹ̀kọ́ Ọlọ́run ni torí àìmọye contemporary mi tó jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ doctor kó jẹ́ engineer tí ó sọ̀rọ̀ táwọn èèyàn ní lísìn sí àwọn engineer kan dẹ̀ sọ̀rọ̀ gbogbo ayé ní ó fẹ́ gbọ́ nǹkan sọ àwọn doctor kan sọ̀rọ̀ gbogbo ayé ní ó fẹ́ gbọ́ nǹkan tán fẹ́ sọ bàbá afẹ́ Babalọ́lá sìn àti kí lórúkọ bàbá lọ́ọ̀yà wa kejì yẹn Fẹ́mi Fálànà ó jèrè ojú òní tiẹ̀ ọmọ mi ló ń dá mi lóyún yẹn pé Fẹ́mi Fálànà àwọn orúkọ bàbá wa Fẹ́mi Fálànà tírú ẹ̀ bá sọ̀rọ̀ àwọn èèyàn máa lé ọ̀rọ̀ yẹn káàkiri because they want to hear it kí ló fà á wọ́n rí i pé wọ́n ń gbèsè ẹ̀yìn mẹ̀kúnnù Fẹ́mi Fálànà rí jẹ orí mu orí ná orí lò Ọlọ́run ò fìbànújẹ́ sílé ayé àwọn yẹn nǹkan tí wọ́n fi tọ́mọ wọn débi tó bá wù wọ́n wọ́n ní ẹ̀yin olóṣèlú wa tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀yin náà fẹ́ ṣe dáadáa tó bá jẹ́ pé ẹ̀yin jẹ́ káwọn ọmọ yín attend the public school tó wà Nàìjíríà ẹ tún bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá tiẹ̀ torí gbogbo àwa ọmọ tálíkà tún ṣe ẹ ti torí ọmọ yín tó ń wà níbẹ̀ náà ẹ torí wọn tún ṣe. mo dẹ̀ ń sọ fún yín ọ̀rọ̀ kan wà tí mò ń sọ tẹ́ ẹ rò pé pè ní èpè kọ́ o ọmọ tá a tọ́ ní ọ̀padà wàá gbé ilé tá a bá tọ́ ta o tọ́ọ̀gì ó mọ gbilẹ̀ sí láàrin àwa tá a jẹ́ nǹkan kan ni nítorí pé tébi bá pààyàn débì kan èèyàn ní bẹ́sù ẹgbà láti ṣe anything. now àwọn ọmọ tẹ̀yìn wá rántẹ́ náwó iyebíye lé lórí yẹn àwọn ọmọ tálíkà tẹ́ ẹ fìyà jẹ tẹ́ ẹ fi ẹ̀tọ́ wọn dùn táwọn ò ní opportunity kankan rárá àwọn náà wọ́n fìbọn gba àwọn ò fìbọn pa ẹlòmíì nínú àwọn ọmọ tó ṣe dáadáa mi ò bẹ́ lọ́n kí wọ́n fìbọn pa ọmọ ẹnì kankan nínú wọn politician but nǹkan tí mò ń sọ ni pé tí àwọn tọ́ọ̀gì bá pọ̀ ju àwọn tẹ́ ẹ tọ́ yẹn lọ àwọn tọ́ọ̀gì yẹn náà ni ó hàn àwọn tẹ́ ẹ tọ́ lé mọ́ wọ́n tọ́ọ̀gì yẹn wọ́n hàn àwọn èèyàn tẹ́ ẹ tọ́ lé mọ́ ok à ń bú àwọn ọmọ kan pé
wọ́n ṣe yahoo wọ́n ṣe gbogbo alámọ̀jọ ń kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ ṣùgbọ́n ṣé kí n mọ̀ parọ́ tàn yìí ẹ̀yin lẹ fọ́ọ̀sì wọn débẹ̀ Yorùbá ní ẹ̀ bá wọn bó lè wí ẹni ibi tó ló ń gbé sí ò dáa ibi tó bá wù kó ló ń gbé sí ńgbà tí èsè nǹkan tiẹ̀ kí ló tí wọ́n lọ jí gbé ó lè lọ yẹ ká bíléèmù kì í ṣe ká máa sọ fún lóhun pé àbẹ̀yìn náà ṣe gbé síbẹ̀ yẹn no ibi tó bá wù ló lè gbé sí tí wọn ò bá ló lè lójú ibi tó gbé sí náà ni ó padà wá bá nǹkan ẹ̀ so ẹ̀yin olóṣèlú wa ẹ dákun ẹ ṣe mímọ̀ ẹ sì ní táìmù gan o ẹ ní táìmù láti ṣe dáadáa o ẹ dẹ̀ ń pé dáadáa tẹ́ ẹ bá ń ṣe kò ní tètè hàn o torí pé àìdá ti pọ̀ nílẹ̀ gan rẹpẹtẹ kò lè yẹ kí dáadáa tẹ́ ẹ bá ń ṣe é sì ò tètè hàn ẹ má bínú páwọn èèyàn ń bu yín ẹ̀yin mọ̀ ṣe ìwọ tó bá ń ṣe dáadáa nínú wọn torí mọ̀ pé kì í ṣe gbogbo olóṣèlú náà ní ṣe dáadáa ìwọ tó bá ń ṣe dáadáa nínú olóṣèlú ìwọ mọ̀ ṣe dáadáa tiẹ̀ lọ yóò ràn ìyàwó yóò ràn ọmọ yóò ràn mọ̀lẹ́bí ẹ̀ ìwọ mọ̀ ṣe dáadáa tiẹ̀ lọ fi àwọn tí ò bá ṣe dáadáa sílẹ̀ àwọn náà ó ba ẹrù wọn níbodè tí wọ́n bá débẹ̀ wọ́n bẹ̀rù wọn bodè so tí mò ń try láti sọ ni wípé kò sí ẹni tí Ọlọ́run ò fún lóye o kò sí ẹni tọ́lọ́run ò lè lò ó Haúsá lẹ́ni tó sọ̀rọ̀ tá a gbọ́ tán yẹn ẹ dákun torí Ọlọ́run yẹn mọ Yorùbá tẹ́ wá bí ṣé Ọlọ́run ń lò àbí Ọlọ́run ò lò ó sọ́lọ́ ń lò fún àwa tá a jẹ́ mẹ̀kánná tá a jẹ́ tálíkà àbọ́lọ́run ò lò ó èmi náà ara tálíkà ni mí o ara mẹ̀kánná tálíkà gbà ni mí mo rò pé àwọn kan mọ̀ sọ pé tálíkà ni ọmọ ẹ lọ sí private school kò sí reason tọmọ mi fi lọ sí private school ju pé àdánwò tẹ̀ ń jẹ́ kó bá public school yẹn náà ló fà á ẹ bá gbọ́ pé ọmọ tèmi bóyá lọ private university nítorí ìdílé tẹ̀ ń dálẹ̀ láwọn ibi tó yẹ school tó yẹ kẹ́ ẹ rówó fìnánsì tùjọ torí pé àwa náà là ń dáwó yẹn fún yẹn owó wa náà lè ti ń gbowó yẹn ṣùgbọ́n ẹ wá jẹ́ kí school aládàáni kí wọ́n fi gbogbo ọ̀nà bẹ́tà àwọn school tí gbogbo owó táwa ẹ̀ ń trust léyìn lọ́wọ́ tó yẹ kẹ́ ẹ ná lé lórí. àwọn èèyàn wá ní ẹ̀ràn máa lọ lú ọ bó lẹ̀ ti ní ẹ̀ràn máa lọ lú ọba láti lọ kàwé bó lọmọ yín ò ṣe ní lọ sí private school ọmọ ti tálíkà instead ọdún mẹ́rin àbọ̀dún márùn-ún ló máa lò ní yunifásitì èyí tó bá yẹ lọ́dún mẹ́rin ó lè lọ́dún mẹ́fà strike ní ọbọ̀dún méjì jẹ́ mọ́ lọ́wọ́ tó lérò wá débẹ̀ yẹn ni kì í ṣe pé ó tó fà wá kì í ṣe pé ó tó ìnira la fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni wọ́n máa fi ìnira ṣe ṣé ìnira yẹn náà láàmú máa fi ṣe lọ láéláé ni kò yẹ ká ẹ jẹ́ kó jẹ́ ìnira yìí náà la máa fi ṣe lọ títí ayérayé ẹ̀yin olóṣèlú ẹ change mind ẹ lọ pẹ̀lú àwọn tó ń ṣe dáadáa yẹn níjọ́sí mo tún forúkọ bọ ẹni yẹn láti nítorí náà tó fẹ́ dárúkọ gbogbo yín lẹ mọ̀ sínétọ̀ tó fẹ́ lọ yọ ọkàn ọmọ ọlọ́mọ láti fi rọ́pò ọkàn tiẹ̀ tọmọ tiẹ̀ gbogbo yín náà lẹ gbọ́ àlàyé tí wọ́n ṣe ń gbà kan pé owó kan yọ ọ́ lẹ̀ tí wọ́n ní bóyá LNDC àbí bíbí kan tí wọ́n ní ó yẹ kí wọ́n tí wọ́n ní wọ́n fẹ́ fi kọ́ hospital tí ò kọ́ tí wọn ò kọ́ ok ẹnìkan tún sọ̀rọ̀ ẹ dákọ̀ màá wá yẹn náà tí n bá rí màá kàn pọ́sọ̀ yẹn látàn ni màá kàn yọ tẹ̀ máa rí just that person níbi tí ẹni yẹn tó ti sọ̀rọ̀ against ẹni yẹn tó dẹ̀ sọ pé níjọ́ tí ọ̀rọ̀ yẹn wáyé òun sọ fún báyìí pé lágbájá ìwọ ló fi orí rẹ kí ntẹ́ ń kọwọ́ bọ̀ yìí o ìwọ ló forí ara rẹ kí ìwọ ló forí ara rẹ rú o tí n bá rí yẹn náà máa fi bẹ̀ bọ̀ tí mi ò bá rí gbogbo yín náà rẹ sáà mọ̀ pé òun náà ń ṣe
tiẹ̀ lọ tí kálukú ní ó bá tó bá ṣe dáadáa ó bá ọ tó bá ṣàbúrú kò sí ní tó lè yẹ aburú ní ó bá ẹ. So mo bẹ̀ ẹ̀yin olùṣàkóso wa látòrí kánsẹ́lọ̀ títí débi tó dé yàrá fi ọ́ ṣe mínísítà ọdún 4 ní o pátápátá ọdún 8 tí principal officer ẹ bá tún padà sórí oyè ó tún lè fún ẹ bàbá lọ́dún 8 ẹlòmíì ò ní lọ́dún kan torí tí wọ́n bá ti ṣàìdá tí wọ́n bá ti rí pé ó ṣàìdá wọ́n lè yọ ẹ́ dànù. Ẹlòmíì mọ̀ lè máa ṣe dáadáa kó jẹ́ pé torí dáadáa tó ń ṣe ni wọ́n fi yọ dànù torí ó fẹ́ fẹ́ dí àwọn síta. Ọ̀rọ̀ ilé ayé yìí ṣe wà nìyẹn. Ó ní mo fi máa ń sọ pé ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe. Tọ́rọ̀ bá kọjú sí èmi ẹ̀yìn ni yóò kọ sẹ́yìn. Èyí tó bá kọ ẹ̀yìn sí èmi ó máa kọjú sẹ́yìn ni. Ẹ̀yìn tó kọ sí mi lèmi máa lè sọ̀rọ̀ nípa ẹ̀. Ojú tó kọ sẹ́yìn lẹ́yìn máa lè sọ̀rọ̀ nípa ẹ̀. Nígbà tí èmi bá ti wá rí pé ẹ̀yìn ló kọ sí mi tí mo wá ráwọn tó kọjú sí ó yẹ kí èmi náà wà convince lọ́kàn ara mi wípé lóòótọ́ ojú ni ọ̀rọ̀ yẹn kọ sáwọn ẹni yìí. Nǹkan yẹn ẹ̀yìn tó kọ sí èmi tẹ̀mí dìmú yẹn èmi á wá drop èmi náà wá gba èyí táwọn tó kọjú sí yẹn sọ. Bó ṣe yẹ kó rí ni ẹ̀ bá ṣe lè kẹ́sẹ̀ járí nìyẹn. Ẹlòmíì ò tí ì rí wúlẹ̀wúlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó sì ti máa ba ẹnìkan lórúkọ jẹ́. Nígbà tó bá wá yá at the end of everything á wà rí pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. Ṣé tó bá tó wá ṣe fídíò míì ṣé gbogbo ẹni tó wo tàkọ́kọ́ yẹn náà ni ó wò tẹ̀kejì. So gbogbo àwọn tí ò bá wá rí tẹ̀kejì yẹn wò kí ló fẹ́ fi ìrèsì àìdá tó ti sọ nípa ẹni yẹn lọ́kàn wọn. Níyẹn méjì àṣẹ dáadáa Ọlọ́run ló dé dáadáa lọ́dọ̀ o ṣùgbọ́n àwa náà lè ṣètò starting extent tòró ló ń jẹ́ ká mọ ohun tó dáa ó lè jẹ́ ká mọ ohun tí ò dáa. Láti sọ àtẹ̀fi rí pé Ọlọ́run gan yẹn tí ń bá wa pò kò ní kọ́ ọmọ pààyàn jáyé ẹlòmíì ọmọ pààyàn ẹ̀rí yóò sì máa lówó ẹlòmíì ẹ̀jẹ̀ títa sílẹ̀ ló fi ń lówó Ọlọ́run ọ̀dẹ̀ nípa. Mo rí sì ni pé Ọlọ́run ti sọ fún wa ó ti fi ọ̀nà ikú àti ìyè ó ti fi ọ̀nà ìyè àti ọ̀nà parun ó ti fi méjèèjì hàn wá ó dẹ̀ ní o lè choose lọ́wọ́ ara rẹ ibi tó wù ẹ́ láti lọ nítorí kí ọ̀rọ̀ Ọlọ́run yẹn lè ṣẹ kí a lè padà rí adọ́run mòótọ́ tó pé wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi o. Ìní Ọlọ́run ṣe ń fi yín lára balẹ̀ láti ṣe gbogbo ohun tó bá wù yín. Ó túmọ̀ sí pé gbogbo ohun tẹ́ ẹ̀ ṣe ló dáa pé tí ọba ṣe pé nǹkan tó ń ṣe ò dáa ó yẹ kí Ọlọ́run ti mú lọ kó sí nǹkan tó jọ Ọlọ́run ní mú yín lọ àsìkò tẹ́ ẹ bá dá náà lẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ibi tí kálukú ń lọ lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí kálukú ń lọ wọ́n bá ṣe dáadáa àyè onídáadáa ló ń lọ bí o bá ṣaburú àyè aláburú ló ń lọ. There is no two ways to that. So ẹ̀yin èèyàn mi a ní láti ṣọ́ra dáadáa. Then lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́lẹ́sìn ẹ̀yin èèyàn mọ̀ lè dá mi lẹ́bi lórí ẹ̀sìn mi ìmọ̀ kọ̀dẹ́mù ẹ̀sìn kankan rí. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó máa ń exist ní Nàìjíríà ní mo mọ̀ gbà pé ó exist. Ẹ̀sìn àbáláyé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì nígbà tí èmi gangan jẹ́ mùsùlùmí. Mo lè má gbé mùsùlùmí tèmi lérí kọjá bó ṣe yẹ ṣùgbọ́n mùsùlùmí ni mí. Ẹ má rí mi bí ẹni tó ń ba ẹ̀sìn jẹ́ ẹ̀. Àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo rí pé korò nínú ẹ̀sìn táwọn fi ń kó bá wa ńlẹ̀ Yorùbá tí wọ́n fi sọ wá dọ̀lẹ tí wọ́n fi jẹ́ ká rí ibì kankan wọ̀ mọ́ láyé wa àwọn ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Mi ì kọ̀ndẹ́mù mi ì sọ pé gbogbo pásítọ̀ ni ò dáa mo ń pàbí mo ń yọ àbídùn ẹ̀. Mi ì sọ̀rọ̀ pé gbogbo ìmáàmù ni ò dáa tàbí àwọn àfáà mi ì sọ̀rọ̀ pé gbogbo àwọn olórí ẹ̀sìn àbáláyé ni wọn ò dáa mo ń sọ báwọn tó dáa ṣe wà mẹ́ẹ̀ báwọn tí ò dáa ṣe wà mẹ́ẹ̀ èyí tí bá wá sọ tó bá jẹ́ àṣìṣe tó bá jẹ́ pé mo sọ wrongly
ẹ pè mí ẹ sọ fún mi kò lè dì í bù màá tún wọ́nà bí màá ṣe ṣe àtúnṣe lórí ẹ̀ pé wọ́n pè mí ṣàkíyèsí kínní yìí o pé kò dáa o èmi náà wá dẹ̀ rí pé kò dáa o ẹ dákun ẹ mọ́ bínú ẹ bá mi gbà á bí mo ṣe sọ síwájú yẹn mistake ni èmi ò ní bẹ̀rù àti sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ibi tí n bá ti jẹ̀bi tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ àwọn òṣèré ẹgbẹ́ mi wọ́n lè sọ irú èèyàn tí mo jẹ́ fún yín nírú ọ̀nà yẹn Sísòkòtì ni láàyè ó lè dọ̀bálẹ̀ fún yín míì díẹ̀ tó bá jẹ̀bi bí láàfin tèmi ṣe rí nìyẹn màá apologize fún ẹnikẹ́ni bó ti wulẹ̀ òkèrè sí mi tó bí mo jẹ̀bi ọ̀rọ̀ yẹn now ẹ dákun ẹ wo eléyìí. I just want to inform you this secret. And as the Lord liveth, if you can listen to this secret and take the step on it, act on it, in the next 72 hours, you will not believe what will happen. Someone that has forgotten you for long will call you for good thing. And if you believe what I'm saying, if you can do this thing, if you can take this step just now, I am telling you by the name of the Lord, a money that you don't work for will be sent to you, to your account. And it will be so in the name of Jesus Christ. What is that thing? You know, anytime God wants to help somebody, he will send somebody. God will never come down from above to come and help you. He wants to deliver the Israelites from the bondage of Moses, Pharaoh. He sent Moses. He wants to remove famine from the land. And he sent Elijah to the widow woman. You know, the time that he wants to deliver this woman, Hannah, from the bondage of barrenness, he sent somebody. Who is that person? Eli, 1 Samuel chapter 1, verse 17. And Eli told her, Madam, leave this place and go your home. Let the Lord of Israel grant you your heart desire. So the same thing, the same way he's sending me to you now. If you can obey this command, just only little thing, and do it now, in the next 72 hours, you will not believe what will happen. The unexpected call of blessing will come to your direction. And what is that thing? Just send this message to 12 people and tell them Jesus is coming back very soon. I'm telling you, I was an unbeliever, Kasim by name, but now I'm born again. But I'm telling you, tell 12 people now that Jesus is coming back very soon so that they will be prepared for it. You will not miss heaven in the name of Jesus. If you can send this message as I'm talking to you, oh my God, in the next 72 hours, let's see what my Father will do. If you don't send it, nothing will happen to you. But if you send it, you will see the hand of my God. God bless you in Jesus' name. Ẹ dákun ṣé ẹ rí nǹkan tí ẹni preach fún wa ẹ dákun ṣe dáadáa ló ṣe ẹ tó bá ṣe dáadáa ló ṣe mo fẹ́ kẹ́ ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nínú kọ́mẹ́ǹtì ẹ tó bá lè pè mí ẹ jẹ́ ká fọ̀rọ̀ wérọ̀ nígbà tí èèyàn dìde ńlẹ̀ láàárọ̀ kùtùkùtù tó ní nǹkan kan wà tó ń fẹ́ sọ fún yín pé ẹni tó bá lè sọ olórí ẹ̀sìn kan ni o ẹ̀sìn ẹ̀kọ́ ni mò ń condemn o ntẹ́ni sọ jáde ni mo sọ̀rọ̀ lé lórí o pé tí o bá ti lè sọ gbogbo ẹnikẹ́ni tó ti gbàgbé ẹ for a very long time yóò rántí ẹ ẹnikẹ́ni tó ti gbàgbé ẹ for a very long time yóò rántí ẹ kí pásítọ̀ tó wá tún sọ fún wa pé owó tó ò ṣiṣẹ́ fún wàá bá nínú àkáǹtì ẹ o tó ń dictate time pé within now and 72 hours owó tó ò tí ì ṣiṣẹ́ fún dára yóò dá àkáǹtì ẹ ṣé olè kọ́ ló ń kó ẹni sọ́nà ń ṣerú iṣẹ́ yẹn ni ó ní ká sọ pé Jésù ń padà bọ̀ ok ẹ má bínú
kẹ́ ẹ lè mọ̀ pé mi ò kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìn pé ẹni tó ń kórìíra ẹ̀sìn. Jésù ń padà bọ̀. Ṣé ẹ pé Jésù padà bọ̀ tèmi tí mo sọ yìí, ṣé ẹ mọ̀ pé gbogbo ẹni tó bá ti wo fídíò yìí ní orí sẹ́ẹ̀ kó ti kọjá ayé èèyàn tó ní kémi sọ fún ọ̀dà ẹ jẹ́ kémi máa wò ó bóyá lẹ́nu 72 hours yẹn ẹnìkan ó bomi nílé torí mi ò nílé, bóyá ẹnìkan ó bomi mọ́tò torí mọ́tò mi ò dáa. Kí ló dé tẹ̀ ń tàn wá jẹ? Kí ló dé tẹ̀ mọ̀ tàn wá jẹ lórí tí ò lè ṣẹlẹ̀? Ọlọ́run bá ẹ sọ níbo ẹ sísà ibo ló wà nígbà tọ́lọ́run bá ẹ sọ ìwọ àti ta lẹ́jọ́ wà ń bẹ̀ ta ló ń ṣojú ẹ̀ bá ẹ sọ pé ẹ sọ pé Jésù ń padà bọ̀. Àwọn mùsùlùmí gan nígbàgbọ́ wípé wọ́n ní Bible sọ bẹ́ẹ̀, wọ́n ní Quran sọ bẹ́ẹ̀, àwọn mùsùlùmí kan wọ́n jẹ́rìí sí i. Ó ṣe wá ń fi ìyẹn kọ́ wa lọ́rùn pé ìyẹn ni ó fún wa lówó. Bàbá ṣé tí n bá wá kọ̀ǹdẹ́mù orú ẹni yìí ṣé ẹ̀sìn kìrìsìtẹ́nì ni mo kọ̀ǹdẹ́mù yẹn? Ẹ jẹ́ àrísìn, ẹ jẹ́ ká rorí, ẹ má jẹ́ káwọn èèyàn ó tàn wá jẹ mọ́. Gbogbo tó ń sọ yóò lè work. Ẹ píríìtì káwọn èèyàn ó ṣiṣẹ́. Ìjọ tó bá ti lówó lọ́wọ́ ẹ pé àwọn professionals kí wọ́n máa wá kọ́ àwọn ọmọ ìjọ yín kéékèèké, kí wọ́n máa wá kọ́ wọn ní àwọn iṣẹ́ ọwọ́ kéékèèké tí wọ́n lè ṣe iṣẹ́ ọwọ́. Àwọn iṣẹ́ ọwọ́ kan wà téèyàn lè fi 50,000 25,000 30,000 téèyàn lè fi bẹ̀rẹ̀, 100,000 téèyàn lè fi bẹ̀rẹ̀. A sì rí àwọn èèyàn tí ò ń ṣolóṣèlú gan tí wọ́n sì lè bóyàn ní 100,000 kó lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́. Wàláhì èmi gan lè dá bóyàn ní 100,000. Mo lè bóyàn lówó tó jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe pé mo lè bóyàn, mo ti bóyàn lówó tó jù bẹ́ẹ̀ lọ. Ẹyọ ẹnìkan bí mi gan ò ṣe rí jẹ tí mi ò rí mu tí mi ò ní rárá, mi ò ní rárá. Lójúmọ́ ni mò ń complain mọ́tò fún yín, ṣé tí n bá lówó lọ máa pariwo bẹ́yẹn. Mi ò fi lé ìpolówó pé kó wá fún mi mọ́tò o. Ẹni tó lọ́n bá rán fún mi, ẹni tó lọ́n bá rán sí mi ó ṣe o. I did not come here because mo á fi kọ́rọ̀ sọ torí kò lè wá fún mi mọ́tò. No, Ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan o. Kódà ẹni tí ó ṣe fún mi ó lè má gbọ́ ohun tí mo sọ jáde. Ó lè jẹ́ nìkan ni ó sọ fún pé alágbádá ó mọ̀ nídìí nǹkan báyìí. Ẹ jẹ́ káyé tanra wa jẹ. Tọ́ba tó wá jẹ́ pé nǹkan tó sọ rí bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo èèyàn tí ó bẹ̀ mí gbọ́ ní àtẹnu tèmi ó ti ju iye èèyàn tó request fún lọ. Tí mírèkù tó sọ pé yóò ṣẹlẹ̀ ìbá wa ṣẹlẹ̀ nítorí wá padà wá sọ fáwọn èèyàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán pé bẹ́ẹ̀ lẹ́ni yẹn ṣùgbọ́n ẹ má tanra yín jẹ, irọ́ ló pa, irọ́ tó funfun ní ọ̀rọ̀ tó sọ yẹn pé tó bá sọ fún iye èèyàn báyìí pé Jésù ń padà bọ̀. Ẹ dákun ṣó yẹ kí pásítọ̀ máa encourage pé owó tó ṣiṣẹ́ fún wọn sẹ́ndì ẹ̀ sínú àkáǹtì ẹ̀? Ṣé ká pásítọ̀ yẹn bẹ lọ́hùn kó jẹ́ pé Ọlọ́run máa lọ withdraw owó tòun tó nínú àkáǹtì kọ́ lọ́hùn wọn sẹ́ndì ẹ̀ sínú àkáǹtì ọmọ ìjọ òun gan ká tó wá sọ̀rọ̀ aráàlú? Kí ló tà máa ń sọ ń pa nǹkan tí ò lè ṣẹlẹ̀? Àwọn nǹkan tí pásítọ̀ bá sọ tí ò lè ṣẹlẹ̀ èmi á sọ o pé kò lè ṣẹlẹ̀ pé rọ́ nípa o, màá condemn ohun tó yẹn sọ o. Mi ò dáàdọ̀ sọ mi pé mò ń condemn Christianity o. Àwọn táfà bá sọ tí ò lè ṣe màá sọ o. Ìyẹn ò mí pé mò ń condemn ẹ̀sìn Islam o. Àwọn nǹkan tẹ́lẹ̀sìn àbáláyé bá ṣe tó bá sọ tí ò bá dá màá sọ o. Ìyẹn ò mí pé mò ń condemn ẹ̀sìn àbáláyé o. Èmi support àwọn 3-in-1 yẹn o, gbogbo tó bá wù ọ́ ní kò sí o. Mo support ẹ o lórí tó o bá ṣe because that is what you have chosen to do and nobody has right over whatever you choose in your mind to do. Nobody. You have your own right. Bó tilẹ̀ jẹ́ pé right wa náà ní limitation. A gbọ́dọ̀ fi right tiwa náà táwa náà bá ti mọ̀ pé right tiwa náà máa threaten ẹlòmíì. Ẹ jẹ́ ká sá fún rúùmù kan bẹ́ẹ̀. Lórí àdìfẹ́kẹ́ ní àwọn kankan threaten àwa náà.
so bẹ́ẹ̀ yẹn ṣe máa ń sọ pé báwọn kan ṣe ní ní máìdì pé mò ń bú ẹlẹ́sìn kan tàbí mò ń bú ẹ̀sìn kan wà láì ní bú ẹ̀sìn kan àwọn ẹlẹ́sìn ni mò ń bú àwọn ẹlẹ́sìn tí ò bá ṣe lọ́nà tí bó bá jẹ́ Christian lọ́nà tí Bible gbà dictate ẹ̀ bó bá jẹ́ Muslim lọ́nà tí Quran gbà dictate ẹ̀ bó bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé lọ́nà tí bàbá wa gbàgbé kalẹ̀ ẹni tí ò bá ti ṣe bẹ́ẹ̀ máa condemn ẹ̀. o ò lè má fi ẹ̀sìn kankan tàn mí jẹ pé kinní kan lè dówó fún mi téèyàn ò bá ṣiṣẹ́ kò lè lówó ẹ̀yin olórí ẹ̀sìn ẹ píríìchì iṣẹ́ ẹ píríìchì fáwọn èèyàn pé kí wọ́n ṣiṣẹ́ ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni báìbù yín náà ló sọ bẹ́ẹ̀ náà báìbù kìrìsìtẹ́nì ló sọ bẹ́ẹ̀ náà pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ pòkú ni tí báìbù ọ̀bọ̀ wa sọ bẹ́ẹ̀ ẹ rán mi létí ẹ sọ fún mi nínú comment section. èmi ò ní kọ̀ndẹ́mù ẹ̀sìn kankan mi ì dẹ̀ ní bá wọn kọ̀ndẹ́mù ẹ̀sìn kankan mi ì ní bá wọn kọ̀ndẹ́mù ẹ̀ tí bá ń ṣe ẹ̀sìn ṣùgbọ́n tó bá ń ṣe ẹ̀sìn tiẹ̀ tí mo rí pọ́ fẹ́ fi da àárín ìran ọmọ Yorùbá rú ni mi ò ní gbà o ìran ọmọ Yorùbá ò tí ì dàrú tó báyìí rí wàláì ẹ̀sìn ló divide wa jù nílẹ̀ Yorùbá no any other thing okay tá a bá sọ pé division yẹn tá a bá sọ pé 100 ni tí ẹ̀sìn nìkan ó kó 75% inú ẹ̀ 75% nínú tó divide àwọn ọmọ Yorùbá tó bá jẹ́ 100 75% yẹ ẹ̀sìn ló kó dání ẹ̀sìn yẹn ò dẹ̀ takora wọn ẹ̀yin tẹ́ gbẹ́sìn dání lè fi ń tako ẹ̀sìn ara kálukú ṣé bí tí babaláwo bá sọ̀rọ̀ tó ní nǹkan báyìí ni Elédùà sọ Ọlọ́run yẹn làwọn ń pè ní Elédùà orúkọ tí kálukú ń pè é kọ̀tọ̀ orúkọ tí Ìgbò ń pè kọ́ ni Haúsá ń pè orúkọ tí Haúsá ń pè kọ́ ni Yorùbá ń pè orúkọ tí Yorùbá ń pè kọ́ làwọn ìdọ́mà tí fi nǹkan kan kó so orúkọ tí kálukú bá mọ̀ sí ni kó pè sí kí ló dé tí wọ́n wà kọ̀ǹdẹ́mù nǹkan tí èmi ń sọ nípa Ọlọ́run tèmi àbí nípa bọ́lọ́run tèmi ṣe rán mi tí mi ò dẹ̀ sọ nísọ kórìíra tí mi ò sọ nísọ ẹ̀gàn tí mi ò sọ nísọ àbùkù ẹ píríìchì ẹ̀yin kírísítẹ́nì ẹ̀yin pásítọ̀ ẹ píríìchì nǹkan rere nǹkan rẹ̀ pọ̀ ẹ dẹ̀ sọ̀rọ̀ nípa iṣẹ́ bí iṣẹ́ ṣe important tó mírèkù ni ó pa ẹlòmíì ó kù sínú chọ́ọ̀chì ni ẹlòmíì ó kù mọ́sálásí ni kò dẹ̀ ní rí gbogbo tí wá kò ní rí nǹkan kan nù tó wá ni wọ́n fi máa sọ ńgbà mí pé ó fẹ́ kú sí mọ́sálásí kí ló dé ó dẹ̀ mọ́ Ọlọ́run ó mọ Ọlọ́run gbà pé ó mọ òun yóò gbẹ̀san pé ó mọ Ọlọ́run ìrọ̀rùn ni ò ní nílé ayé because tó bá ní ìrọ̀rùn nílé ayé you will work for it Ọlọ́run sọ pé nínú ìlàágùn yín lẹ ti máa jẹ tó bá lákùn tó làkà nílé ayé you will work for it ọ̀fẹ́ kọ́ ọ̀sági lọ́pẹ́ òtògùrọ̀ lọ́fà ọwọ́ adédìí ọ̀pẹ ògbẹ́nu òkè sọ́fẹ̀ ríro ni ọ̀fẹ́ kọ́ ní rò a nídìí láti bá àwọn olórí ẹ̀sìn wa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo tún bẹ̀ yín lórúkọ Ọlọ́run kò sẹ́ni tí ó takò yín kò sẹ́ni tí ó bú yín ẹ bá ń ṣe lọ́nà tó tọ́ ẹ mọ́ takora yín mọ́ Christian mọ́ rí Muslim and ẹlẹ́sìn àbáláyé bí ọ̀tá ẹ̀ Muslim mọ́ rí Christian àti ẹlẹ́sìn àbáláyé bí ọ̀tá ẹ̀ ẹlẹ́sìn àbáláyé mọ́ rí Christian àti Muslim bí ọ̀tá ẹ̀ ẹ mọ́ preach against ara yín ẹ sọ ń tẹ́sìn yín sọ àwọn tó bá tẹ́ lọ́rùn wọ́n tẹ̀lé yín èmi ò bú ẹlẹ́sìn kankan mi ò bú ẹ̀sìn kankan o mi ò kọ̀dẹ́mù ẹ̀sìn o mo gbàgbọ́ pé ẹlẹ́sìn mẹ́ta wà nílẹ̀ Yorùbá mo gbàgbọ́ gbogbo nǹkan ni mo fi gbàgbọ́ bẹ́ẹ̀ pé ẹlẹ́sìn mẹ́ta wà nílẹ̀ Yorùbá èmi dẹ̀ kọ́ ni Ọlọ́run èmi kọ́ ni ìṣẹ́ni tí ń lọ àlùjánnà nù wọn ẹni tí ó lọ àlùjánnà á fìyẹn lẹ̀ fọ́lọ́run ni
ìwọ tó rẹ̀ ń sọ ọ̀rọ̀ bí ẹni pé ìwọ gan lọ́lọ́run yìí, gbogbo iṣẹ́ tó ń wà lọ́wọ́ iṣẹ́ náà ni, kì í ṣiṣẹ́ àlùjánnà, kì í ṣiṣẹ́ tó fi lè rọrùn wọ̀, kì í ṣiṣẹ́ tó fi lè dúró lọ́wọ́ ọ̀tún ẹni tó nígbàgbọ́ pé ọwọ́ ọ̀tún kìnìún kan máa dúró sí. Tó bá rí bẹ́ẹ̀, ẹ má jẹ́ atanra wa jẹ mọ́, ẹ má jẹ́ atanra wa jẹ mọ́, torí gbogbo èyí tèmi bá rí màá máa sọ o. èmi ò ní kẹ́ ẹ má pa mí tẹ́ bá nígbà pé agbára yín ká láti pa mí, ibi tí Ọlọ́run nínú àbá lọ́nu. Ṣùgbọ́n mi ò nígbàgbọ́ nínú pé tí Ọlọ́run ọba faramọ́ nǹkan kan ó ṣeé ṣe. Kíkọ́rọ̀ mi mọ̀ takora wọn, ìdí mo sọ pé tọ́lọ́run ọba faramọ́ nǹkan kan kò lè ṣeé ṣe ni. Tó bá jẹ́ pé Ọlọ́run sì kọ pé ilé tí mi ò tí ì kọ́ yẹn àárọ̀ ọ̀la ni màá kọ́, ó lè pa mí lónìí. Tọ́bọ̀ wà ní àkọọ́lẹ̀ pé máa kọ́lé yẹn, ó lè pa mí. Kò possible. Mo lè wá kọ́lé tilẹ̀ tán kọ́ jẹ́ pé mo ti ṣe nǹkan tó gbogbo tọ́lọ̀ ní máa wáyé wá sí tán o, kọ́ jẹ́ pé àsìkò tọ́lọ̀ ní kéèyàn kí máa enjoy ìlọ wá lo agbára rẹ o. Ọlọ́run tó ń fi ẹ́ ṣe sábàbí ni. Ọlọ́run fi ẹ́ ṣe sábàbí àsìkò mi òun ni. Orúkọ ọ̀nà kan lèèyàn ó gbà kú, àìdá ó ṣépè fún o, àìdá ó jábọ́ lórí igi o, àìdá ó bódò lọ o, àìdá ó fẹsẹ̀ kọ́ ó kú o, àìdá àìsàn ló ṣe o, ó kú o, àìdá ìjò ló bù jẹ́ o, àìdá kìnìún ló pa o. Ọ̀nà kan lèèyàn ó gbà kú láyé. Àwa ọmọ Yorùbá ti wá àtàchì ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ àjẹ́jù. Àwọn àti ọmọ tí nǹkan kan kékeré bá ń ṣe ọmọ, táwọn bàbá wa ní solúsàn fún. Solúsàn yẹn kọ́ láyà máa wá káàkiri. Tí ó tì ọ́ débi tí babaláwo ó ti gbà ẹ́, tàbí tí pásítọ̀ ó ti gbà ẹ́, tàbí táàfà ó ti gbà ẹ́ náà ni ìgbàgbọ́ ọnú ẹ̀. Ìgbàgbọ́ ọnú ẹ̀ náà nípa àwọn mọ̀lẹ́bí ẹ ló ń ṣe ọmọ ẹ̀. Ìgbàgbọ́ orí burúkú tọ́pọ̀lọpọ̀ ní nìyẹn. Pé àwọn ọmọ orogún ìyá mi nìkan ló ń ṣe rere. Kí ló fà á táwọn ọmọ ti ìyá tẹ ò ṣe rere? Ẹ lọ tún ṣe ara, ẹ lọ wo ṣe ara yín wò. Ọlọ́run ló mọ gbogbo tó lè sọ gbogbo. Ẹ̀yin èèyàn má bínú, nítorí jẹ́ kí lè yí ogún jù báyìí lọ. Ṣùgbọ́n at least daily mo máa fún yín ní nǹkan rẹ̀ kankan. Ojú ò ní tì yín, etí ajù lánàá ó sì ń lọ lọ́wọ́ báyìí. So nírọ̀lẹ́ òní ìran ń tójú kan, nírọ̀lẹ́ ọ̀la ń tójú kan. Eléyìí tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ìrọ̀lẹ́ ọ̀la ni máa jù. Eléyìí tí mo ti yà lánàá, ìrọ̀lẹ́ òní ni máa jù yẹn. Ẹ̀yin èèyàn mi ẹ dákun, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ẹ bá mi subscribe sí Sokoti TV. Ẹ bá wo iṣẹ́ mi, ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi comment. Gbogbo àwọn nǹkan yìí ló ní í ṣe pẹ̀lú enhancement YouTube. Gbogbo àwọn nǹkan yẹn ló ní í ṣe pẹ̀lú enhancement yẹn. So níwọ̀n bàgbà tí ó bá sì wù yín kí n máa sọ, ẹ máa listen sí mi. Bá mi ṣe àwọn nǹkan yẹn. Owó kọ́ la máa fi ṣe, ọwọ́ lásán la máa fi ṣe. Ọwọ́ la fi like, la fi love, la fi share, la fi subscribe. Ẹ bá mi ṣe, ẹ bá mi ṣe. Mo mọ̀ pé ní January nìkan agbára yín gbé láti gbé Sokoti TV lọ sí 500,000 subscriber. Agbára yín ká. Torí wọn èèyàn tí ó wo eléyìí nìkan sí 500 yẹn ni. Eré ìta jù lánàá yẹn sí, tí mo jù rán lé àná yẹn, tí ó ti pé 24 hours, ó ti kọjá 4,000 yẹn tó wò. Ó ti kọjá 4,000 yẹn tó wò. Bẹ́ẹ̀ wọ́n sì máa wò lọ́nà ní títí. So tọ́wọ́ àwọn above 4,000 yẹn ẹni tí ò tí subscribe pẹ̀lú Sokoti TV tẹ́lẹ̀, tí gbogbo wọn tán bá subscribe, tí wọ́n tó ń wo mí lọ́la, táwa tó ń rí àwọn tí ò tí subscribe tẹ́lẹ̀, táwọn náà tó subscribe. Bí ó ṣe máa lo òkè nìyẹn. Àwọn tí wọ́n ní over 1 million subscriber, ẹ̀yin ni. Kò sí nǹkan kan tán ní tó special, ẹ̀yin lẹ sọ wọ́n dà. Ẹ lè ṣe mí náà dà. Ojú ò ní tì yín. Àjọ ní fẹ́ra wa kù, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi subscribe sí Sokoti TV. Ẹ ṣé mo dúpẹ́. Ojú ò ní tì yín. Ọlọ́run ní kọ àtúnrí wa. Ẹ ṣé.